ọ̀rọ̀ Chief Imam of Ogbomoso ọ̀rọ̀ náà ó yẹ ká dá sí kí nìdí tí mo fi ní ó yẹ ká dá sí ni wípé bàbá wa ọba Afọlábí Ọláoyè Ghandi Orúmọgẹ́gẹ́ 3 mo kí wọn, ọlọ́mọsà bá wa kí wọn, bàbá dáadáa. níjọ́ tí wọ́n wúyè fún bàbá, tí wọ́n gbé ọ̀pá àṣẹ fún bàbá, mo ṣe fídíò kan lọ́jọ́ náà, kódà ẹnìkan bú mi, ó ní kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ lú àwọn. wọ́n ní ọ̀dẹ̀ ni ọ kò yé ọ. ìlú Ògbómọ̀ṣọ́ ìlú ńláńlá kan ni nínú orílẹ̀-èdè Nàìjíríà, nílùú tó ní ìtàn. tó bá tún wá ń sọ ọ̀rọ̀ inú àwọn ìlú tó fẹsẹ̀ múlẹ̀, nílùú alálùbáríkà, ìlú olóríire tó pòdúsì àwọn ọmọ àlùbáríkà, tó ní ìtàn, tó fẹsẹ̀ múlẹ̀, tó tún wá jẹ́ sí pé wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ìlú tó ní ọjọ́ lórí, ìlú Ògbómọ̀ṣọ́ ń bẹ ńbẹ̀. wọ́n máa ń sọ ìtàn ilẹ̀ Yorùbá, nínú àwọn ìlú tó ní ọjọ́ lórí, ìlú Ògbómọ̀ṣọ́ ń bẹ nínú àwọn ìlú tó ní ọjọ́ lórí, tí wọn ò lè sọ ìtàn ilẹ̀ Yorùbá kán má dárúkọ ìlú Ògbómọ̀ṣọ́ síbẹ̀. ìlú yìí ó ní àwọn èèyàn ńláńlá, láwọn lawyers, doctor, professor, engineer, àwọn politician ńláńlá lọ́lọ́run fún ìlú Ògbómọ̀ṣọ́. bọ́lọ́run ti wá ṣàánú ìlú yìí tó yìí, àwa ń gbọ́ oríṣiríṣi àwọn nǹkan tó lè ṣàkóbá fún ìlú, tó já sí wípé gbogbo oore ni bí ìgbà pé èèyàn fẹ́ fi ọwọ́ ara èèyàn fẹ́ fi dànù ni. abẹ́ ọlọ́run ọba Ta'ala Jalal Baki, ọlọ́run má bà ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ o, má jẹ́ kí ìlú náà ó dàrú. kí ni mo gbọ́ nípa wọn? òun náà ni ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tèmi ò fẹ́ dá sí. kí ló jẹ́ kí n fẹ́ dá sí? òun náà ni ọ̀rọ̀ tí máa ti ń jẹ́ ìlú onílùú. ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí, tí Ògo Ìlọrin gbé ọkùnrin kan lọ sílé ẹjọ́. ṣé mọ̀ pé ẹni tá a gbé lọ sílé ẹjọ́ ọ̀hún, ọ̀rọ̀ tí ó kàn án òun ló dá sí, kò tún wá fi áńkàlì dá sí ọ̀rọ̀ tí ó kàn òun. ìgbà míì ń bẹ tó bá dá sí ọ̀rọ̀ tí ó kàn, tí èèyàn bá dá sí ọ̀rọ̀ tí ó kàn yàn, tó bá fi làákàyè dá sí, ìlú wọn ó sì sọ́dọ̀ ọmọ wọn, wọn ó sọ ẹ́ di ọmọ wọn. ẹ wo ọkùnrin kan nísìnyí, Emir ọ̀kan lọ́mọ, ẹ lọ wò bó ṣe dá sí ọ̀rọ̀ Ìlọrin, ẹ rí wípé Emir sì dọmọ Ìlọrin, Emir ọ̀kan lọ́mọ ó sì dọmọ Ìlọrin látara wípé ó mọ ọ̀rọ̀ dá sí. ó dá mi lójú pé táwa náà bá dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́nu tá a fẹ́ fún wọn nímọ̀ràn yìí, ó dá mi lójú wípé àwa náà ó dọmọ Ògbómọ̀ṣọ́ lágbára Ọlọ́run, á dọmọ Ògbómọ̀ṣọ́. kí mo fẹ́ lò òun ni wípé ọ̀rọ̀ imam kò ṣe imam tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ ńlá ni tí mo fẹ́ kí bàbá wa kábíyèsí Afọlábí Ọláoyè Ghandi Orúmọgẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹta, tí mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́lọ́run ó dákun kó jẹ́ kí wọ́n gbọ́, kó sì kàn wọ́n lára. ìbọn ni mo fẹ́ lọ ni pé ìlú Ògbómọ̀ṣọ́ ìlú alálùbáríkà ni, ìlú ńlá ni, ìlú tọ́lọ́run ṣoore fún, nínú àwọn ìlú tọ́lọ́run ṣoore fún jù nílẹ̀ Yorùbá, òun ni ìlú Ògbómọ̀ṣọ́ wà. bílù yìí ti wá tóbi yìí, tó lọ́lá yìí, àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ń ṣẹlẹ̀ ń bẹ lẹ́nujọ́ mẹ́ta yìí, tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ ó léwu kí ìlú tó ti ní àlùbáríkà, tó ní ọlá báwọn, kán má wá fi ọwọ́ ara wọn kán má fi dànù. bá a ti ń sọ wípé Ọlọ́run fún ìlú Ògbómọ̀ṣọ́ lọ́lá, ó fún wọn níyì, ó fún wọn lálùbáríkà, ó fún wọn lápọ́nlé nínú àwùjọ ìlú lórílẹ̀‐èdè yìí, bẹ́ẹ̀ lọ́lọ́run wá mọ̀ ó ṣà wọ́n lẹ́ṣà, ó wá fún wọn ní àáfàá ìmáàmù tó yanjú. ẹ gbọ́, ó fún wọn ní ìmáàmù
tó yanjú, ìmáàmù tó kájú ẹ̀, ìmáàmù tó humble. Tí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn mọ kéwú, Ọlọ́run fún ìlú Ògbómọ̀ṣọ́ ní ìmáàmù tó mọ kéwú. Ẹ gbọ́ mi yé, ìmáàmù yẹn ó mọ kéwú yanjú ní fa. Ismail Adémọ́lá, ẹ ṣeun gan, Ọlọ́run bá ń fẹ́ràn yín alágbára Ọlọ́run. Ọlọ́run fún ìlú Ògbómọ̀ṣọ́ ní ìmáàmù tó yanjú, tó kájú òṣùwọ̀n. Tí wọ́n bá ń sọ̀rọ̀ wípé ìmáàmù kìí ṣe ọ̀rọ̀ wípé akànfì ìmáàmù kan dígẹrẹun síbẹ̀ o. Ọlọ́run fún Ògbómọ̀ṣọ́ ní ìmáàmù tó yanjú, ó wá jẹ́ ọ̀dọ́. Ìmáàmù wa tí ń bá ṣorúkọ wọn pé ìmáàmù wa Tọ́lá, Allahu Akbar, Yunus Tọ́lá. Royal Khalifa sọ pé yes, but he's saying his best, sir. My Sheikh Sakama. Ẹ̀dá kò sí ìlú ẹni tí ò dáa, òjòwú ni yín. Royal Khalifa, òjòwú ni yín. Níjọ́ tó bá kan Ìṣẹ́yìn náà, a sọ oore tọ́lọ́run ṣe fún Ìṣẹ́yìn. Àmọ́ báyìí, ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ là ń sọ lọ́wọ́. Òjòwú ni yín o. So, Ọlọ́run wá fún wa ní ìmáàmù tó yanjú. Wallahi tallahi, ìmáàmù yẹn yanjú. Ó capable, ó humble. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́. Mo sì bá bàbá wa kábíyèsí wa SOUN of Ògbómọ̀ṣọ́ Ọba Gandhi, mo bá yín dúpẹ́ fọ́lọ́run. Ibi tí mo lọ ni wípé àwa ń gbọ́ awuyewuye wípé àwọn ìdílé kan dìde, wọ́n ní ìmáàmù yẹn, wọ́n ní wọn kì í ṣe ọmọ ilé Ayílára. Nínú àwọn ilé tí máa jẹ ìmáàmù, ilé tó kàn, ibẹ̀ ni wọ́n ti gbé àfáà yìí jáde, àfáà Tọ́lá yìí, ibẹ̀ wọ́n ti gbé wọn jáde. Ọlọ́run yọ wọ́n bẹ̀, Ọlọ́run yọ àfáà náà jáde. Wọ́n wá fi àfáà náà jẹ ìmáàmù. Ìgbà wọ́n fi àfáà jẹ ìmáàmù, wọ́n jẹ ìmáàmù náà láti eré ọba SOUN of Ògbómọ̀ṣọ́ tàná. Kọ́lọ́run bá wa kẹ́ bàbá náà kó tún ṣàlékún ìkẹ́ wọn, kó tún ṣàlékún gẹ̀ wọn. Wọ́n wá fi àfáà, bàbá yẹn ló fi àfáà ìmáàmù tòní tí wọ́n ń pè ní ìmáàmù Tọ́lá, àwọn ni wọ́n fi wọ́n jẹ ìmáàmù. Wọ́n ní níjọ́ náà wọ́n ṣe ìwádìí fún wọn dáadáa. Wọ́n ṣe ìwádìí, wọ́n wo sàtífíkẹ́ẹ̀tì wọn, kí ni qualification tí àfáà náà ní. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run fi kéwú yé ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí. Ọlọ́run fi kéwú yé wọn. Kéwú yẹn wọ́n mọ̀ dé ojú àmì. Wọ́n sì kàwé léyìí tí wọ́n lè defend tí wọ́n kà nínú ìwé, tí èsì pé wọ́n kàn wá pálí lọ. Nínú tí àwa tá a jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ wá fi ń ròyìn Ògbómọ̀ṣọ́ ni pé tá bá ń sọ̀rọ̀ àwọn ìlú tó láàfáà tó kájú ẹ̀ tó yanjú ní Nàìjíríà yìí o, ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ń bẹ. Ògbómọ̀ṣọ́ ń bẹ nínú àwọn ìlú tó ní. Ta ni disturb me? Ta ni? Ẹ dákẹ́ má bínú o. So, ìmáàmù yìí wọ́n wà nínú àwọn ìmáàmù nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí, wà nílùú ìlú tó ní ìmáàmù tó yanjú. Ìlú tó ní ìmáàmù tó yanjú. Bọ́lọ́run ti wá kẹ́ yín tó yìí. Ká tún ara àwọn míì tí wọ́n dìde lẹ́yìn ìgbà tí ọba tó ti yan ìmáàmù ti kú. Tọ́ba yẹn ti wàjà, sorry. Àwọn ògbélẹ̀ Yorùbá ni o. Lẹ́yìn ìgbà tí ọba tó yan ìmáàmù tọ́ba yẹn wàjà tán. Ẹ dákun. Lẹ́yìn ìgbà tí ọba yẹn wàjà tán, káwá rẹ́ nìkan kó wá tún dìde wípé àfi kí wọ́n yọ ìmáàmù. Ẹ dákun, ẹ lọ́ọ́ ṣe sùúrù. Tí èèyàn bá yan olórí tó bá ti lè débẹ̀, kódà kẹ́ ẹ má kun níjọ́ tí ẹjọ́ ń fà á. Níjọ́ tọ́lọ́run bá ti gbé débẹ̀ tó ti dé ààyè yẹn, ẹ sọwọ́ lẹ̀ fún un.
kéèyàn sọwọ́ lẹ̀ fún kódà ó lè má jẹ́ mùsùlùmí. Mo gbàgbé orin kan tí bàbá wa kọ ní níjọ́ tí Jonathan wọlé tí àwọn kan sọ wípé muslim làwọn fẹ́, àwọn kan ní ẹ kò ṣe nǹkan kan, ọ̀rọ̀ òṣèlú ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn. mọ́jà ń fa ọ̀rọ̀ yẹn, ọlọ́run wá ṣe Jonathan wá jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá wa kọrin kan mo rántí gbẹ̀yìn rẹ̀ pé kíní kan ìlàmọ́ yàṣà òhù ìlàmú mi ní tàwòrà ìlà káfíìrì tàwòrà. ó ní ọlọ́run ọba ní máa pín ipò ẹni tó wàá jẹ olórí. ìwọ mùsùlùmí lè sọ pé mùsùlùmí ẹgbẹ́ rẹ ló fẹ́ kó jẹ́ kírísítẹ́nì ni ó jẹ́. ìwọ kírísítẹ́nì lè sọ pé kírísítẹ́nì ẹgbẹ́ rẹ ló fẹ́ kí mùsùlùmí ó dé bẹ́ẹ̀. tó bá ti wá dì báwọn ni kéèyàn gba kádàrá ọlọ́run lára rẹ̀. Badmus tó yí ìbẹ̀ sí wọn ọba wàjà ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá. ìgbà tí bàbá wa SOUN Ògbómọ̀ṣọ́ tàná tí wọ́n wà láyé, àwọn ni wọ́n fi àfáà wa tọ́lẹ̀ ààyè, àwọn ni wọ́n fi jẹ ìmáàmù gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe. torí pé àwa kì í ṣàdédé dá sọ̀rọ̀ láì nídìí. ìgbà tọ́ba yẹn wàjà tán, àfáà tọ́lẹ̀ ààyè náà ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́. nígbà tí bàbá wa Ghandi dé, tí àwọn kan lọ gbé kéèsì dìde wípé àfáà tọ́lẹ̀ ààyè ò tọ́ sí ìmáàmù, wípé kì í ṣe ọmọ ilé ayé lára. wọ́n ní bàbá wa Ghandi gẹ́gẹ́ bí ọba tó ní làákàyè. mo tún kí yín o, kábíyèsí o. ọlọ́run níjó burú fún bàbá kábíyèsí Ghandi tòní nílùú Ògbómọ̀ṣọ́. Ọpẹ́yẹmí Ismail, mò ń bọ̀ wá bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ rò pé mò ń fẹ́ sọ, bẹ́ẹ̀ ni màá débẹ̀, àmọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ibi tí nǹkan ti ń dàrú ẹja yanjú ẹ̀. so ti yé báwọn. so bàbá wa kábíyèsí tèní, wọ́n nígbà táwọn èèyàn gbé ẹjọ́ lọ bá wọn wípé àfáà wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ tòní wípé wọn ò tọ́ sí ààyè náà. wọ́n ní bàbá wa ní kí nìdí tí wọn ò fi tọ́ sí ààyè náà gẹ́gẹ́ bí ọba tó ní làákàyè, ọba tó pé lọ́ba tọ́lọ́run ọba ṣàánú rẹ̀. wọ́n wá gbé àfáà wa tọ́lẹ̀ ààyè, wọ́n wá ní kí wọ́n wá ṣe interview fún wọn, kí wọ́n wá dìfẹ́ǹdì ara wọn pé ìjọ ọmọ ilé ayé lára ni wọ́n àbọ̀ ọmọ ilé ayé lára kọ́ ni wọ́n. nínú tá a gbọ́ ni wípé bàbá yìí ṣe interview fún wọn, bàbá yìí wá rí i pé ní wọ́n pe gèdè. kódà wọ́n ní bàbá wa SOUN Ògbómọ̀ṣọ́ tòní kọ́lọ́njó dáa fún bàbá náà. wọ́n ní bàbá sọ wípé mo kọ́kọ́ fún ọ ní 98% wípé ọ̀yege. wọ́n nígbà tó di ijọ́ kejì síjọ́ kẹta, bàbá tó tún ìmáàmù Ògbómọ̀ṣọ́ tòní pé wọ́n tún sọ fún wọn wípé mo fún ọ ní 99% lérí tó ṣe yìí. àmọ́ ńgbà tó yá, wọ́n láwọn kan tún wá dìde, wọ́n lọ bá bàbá wípé àwọn làwọn bá ìmáàmù ayélára, ìmáàmù ilé ayélára, ìmáàmù wa ayélára yìí tọ́lẹ̀, ustaz wa tọ́lẹ̀, pé àwọn làwọn bá wọn fọ́ọ̀jì rìsọ́ọ̀tì. báwọn làwọn bá wọn fọ́ọ̀jì gbogbo dọ́kúmẹ́ǹtì tí wọ́n kó wá. ẹ dákun, ẹni tó báyàn fọ́ọ̀jì nǹkan tó sì wá báyàn pé àwa la fọ́ọ̀jì ẹ̀, ẹni ń kọ́kọ́ tọ́ sí ìjìyà náà wípé wọ́n ń ṣe fọ́júrì. Yusuf nation man, ẹ káàbọ̀. ẹni tó báyàn fọ́ọ̀jì nǹkan tó wá wípé òun lòun báyàn fọ́ọ̀jì nǹkan, ó yẹ kí wọ́n kọ́kọ́ mú ẹnìyẹn náà, kí wọ́n fi ìyà jẹ wípé ìwọ gan ọ̀dàlúrú ni ọ́, ọtọ́ sí ìjìyà, àkọ́rọ̀ ara rẹ lérí ìwẹ̀ ẹ̀ṣẹ̀, ó yẹ kí wọ́n fi ìyà jẹ nìyẹn. ámbèlè ń tà sí. wọ́n á ní lẹ́yìn ìgbà náà ni bàbá wa kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wá pè wípé ẹni tó bọ́ fọ́ọ̀jì rìsọ́ọ̀tì ti wá o, wípé òun bọ́ fọ́ọ̀jì rìsọ́ọ̀tì ni, torí náà lọ́lẹ̀ step aside lérí ọ̀rọ̀ mọ́mọ́ ni. ibẹ̀ ni mo ti wá wò pé bàbá nídìí kéèyàn fún wọn nímọ̀ràn.
ó nídìí kéèyàn fún wọn nímọ̀ràn. Bàbá kábíyèsí, àkọ́kọ́ náà ni wípé ọ̀rẹ́ ẹni kò ní wá sọ̀bàjẹ́ èèyàn. Ẹni tẹ́ ẹ bá rí tí ó wá sọ̀bàjẹ́ èèyàn tí sì ń rìn pẹ̀lú ọ̀rẹ́ méjì tí wọ́n jọ ń rìn, wọ́n jọ ń rìn, Ọlá àti Bọ́lá wọ́n jọ ń rìn, àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n pera wọn. Ọlá wá bẹ̀ èmi wípé aláburú ni Bọ́lá. Ó yẹ kí èèyàn ti mọ̀ wípé Ọlá òun kì í ṣe ọ̀rẹ́ Bọ́lá, nǹkan tẹ̀lé ni. Ọ̀rẹ́ kan ò ní wá ṣòfófó ọ̀rẹ́ rẹ̀, ọ̀rẹ́ kan ò ní wá ba ọ̀rẹ́ rẹ̀ jẹ́, ọ̀rẹ́ kan ò ní wá túnà sílẹ̀ ọ̀rẹ́. Kódà wọ́n lè jọ mọ rìn, wọ́n lè jọ mọ jẹ, wọ́n lè jọ mọ rẹ́rìn síra wọn. Níjọ́ tẹ́ ẹ bá ti rí tí ọ̀rẹ́ kan wá ṣòfófó ọ̀rẹ́ kan, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé eléyìí ń wé sọ̀rẹ́ rẹ̀ mọ́, ọ̀tánù. Ẹni tó wá bá yín ó yẹ kẹ́ ẹ fura mọ̀ sí wípé ọ̀tánù. Ẹnìkan sọ̀rọ̀ kan fún mi lọ́jọ́ kan, gbogbo olólùfẹ́ mi, ẹ dákun fẹ́ ká listen sí ọ̀rọ̀ yìí ká sì kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ọkùnrin kan ń fẹ́ arábìnrin kan, wọn àtobìnrin yẹn wọ́n dẹ̀ fẹ́ràn ara wọn gan-an, àbí kí n sọ wípé ọkùnrin òun ti fẹ́ràn obìnrin òun, ó ti fẹ́ràn rẹ̀, ìfẹ́ yẹn ti wọ̀ gan-an. Ọ̀rẹ́ obìnrin òun gangan ló wá dìde, ló wá lọ bá ọkùnrin òun wípé ṣẹ́ẹ̀sì lè fẹ́ ọ̀rẹ́ mi báyìí. Ó ní kí ló dé? Ó ní ọ̀rẹ́ mi onírìnkùnrin nífà, kì í ṣe ń tẹ́ lè fi ṣèyàwó léwu. Mo kàn lè advice yín dé tẹ́ bá ń pẹ́ jẹ ń tẹ́ jẹ kẹ́ ẹ yọra torí wípé ń kọkùnrin. Ẹni wá bá mi wípé ẹ̀gbọ́n tó ń gbọ́ ni. Mo ní kí ló gbọ́? Ó ní ọ̀rẹ́ lágbájá sọ báyìí fóun. Mo ní má ṣe mistake o, tó bá jẹ́ pọ̀ ọ̀rẹ́ ni wọ́n ń tòótọ́ kò ní sọ àlébù rẹ̀ fẹ́ni kankan, ọ̀tá rẹ̀ nu, kò fẹ́ kó ní bùjòkó ayọ̀nu. Ìwọ gbójú bíi pé ìrìnrìnkùnrin ń ṣe kíní kan, wá sọ fúnra rẹ̀, sọ ẹni yẹn, sọ ìyàwó rẹ̀ sọ fúnra rẹ̀. Tó o bá sọ, tó o bá mú fúnra rẹ̀ báyìí ní kó tó gbà wípé onírìnkùnrin ni. Tó bá jó onírìnkùnrin ní tòótọ́, tọ́rẹ̀ rẹ̀ ti lè wá sọ fún òun, ọ̀rẹ́ yìí sọ̀rẹ́ rẹ̀ mọ́ ọ̀tá rẹ̀ ni, ó fẹ́ da àlámọ̀rí rẹ̀ rú nù. Bàbá yẹn ni Àfà Sakama, ó ní wàláì, ó ní Ọlọ́run bóyin ńlá káyì. Wípé ní ọ̀rẹ́ tó bá lọ sọ̀bàjẹ́ ọ̀rẹ́ kìí sọ̀rẹ́ ẹni yẹn mọ́, kìí sọ̀rẹ́ ẹ̀. Táàrin wọn bá dùn tí wọ́n gbọ́ra wọn yé dáadáa, tó ti yé, tí wọ́n gbọ́ra wọn yé dáadáa, kódà tó bá ráburú rẹ̀ kò ní sọ fẹ́ni kankan. Tó ti yé báwọn. So kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé mo fẹ́ kí bàbá wa kábíyèsí Òrúmọgẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹta, ìmọ̀ bóyá bẹ́ẹ̀ ti máa ń pè nu ẹ̀foríjì mi tó bá yẹ pé mo rí ẹni tó kọ orúkọ wọn fún mi tí mo béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ni wọ́n ṣe ń pè wọ́n, kò fa mi sí. Tó bá fà mí sí ní pè dáadáa. So yé bàbá, ó yẹ kó ẹ ti mọ̀ wípé irú ẹni tó wá bá yín pé òun lòún báyàn fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì, ó yẹ kó ẹ ti mọ̀ wípé kì í sọ̀rọ̀ ẹni òun. Tó bá jọ̀rẹ̀ rẹ̀ ní táàrin wọn dán, kò ní sọ fún yín. Ṣé báàrin wọn dán níjọ́ tó ń bá fọ́ọ̀jì ẹ̀ ni? Àárín wọn ò dán mọ́nù lójó wà hùn. Ó yẹ kó ẹ ti wá mọ̀ wípé kò fẹ́ràn ẹni òun, irọ́ ló wá pa fún yín. Nínú ìsítí tí mo fẹ́ ṣe fún bàbá wa kábíyèsí nù. Níbi tí mo ń lọ ni wípé wọ́n ní lẹ́yìn ìgbà tí bàbá ṣe interview fún ìmáàmù tán, lẹ́yìn ìgbà náà táwọn kan tún wá dìde wípé kò rí bẹ́ẹ̀, àwọn làwọn bá fọ́ọ̀jì rìsọ́ọ̀tì, tí bàbá wa ní ìmáàmù all step aside ni wọ́n ní bàbá tún wá pe ìyá ìmáàmù gangan, ìyá tó bí ìmáàmù, pé kí ìyá ìmáàmù wá dìfẹ́ǹdì ọmọ ẹ̀. Ìyá yẹn náà sọ wípé wọ́n ní ìyá sọ wípé òun ò bímọ síbòmíì rí láyé òun ò sì ní ọkọ míì rí. Over 40 years ní tọkọ òun ti kú, òun ò súpó débi tóun lọ lè lọkọ míì níta. Gbogbo ọmọ tọ́lọ́run bòun nínú ilé ayé lára iná lòun bí wọn sí. Bàbá kábíyèsí, ẹ dákun, ẹ wòye sọ̀rọ̀ ni. Alákọ̀ọ́kọ́, bàbá kábíyèsí ẹ ṣe mùsùlùmí,
ẹ ṣe mùsùlùmí. Ìgbà tọ́lọ́run tún wá yọ ẹrù àjàgà lórí yín bàbá kábíyèsí ni pé kìí ṣe wípé àsìkò yín ni wọ́n fẹ́ yan ìmáàmù míì pé bóyá ìmáàmù kan kú tí ó wà táwa ní pẹ̀tọ̀ bóyá ọlọ́run fẹ́ mọ̀ fi dán yín wò wípé kí lẹ ṣe. Ọlọ́run ti bá yín parí iṣẹ́ kalẹ̀ kẹ́ tó dé rí ìmáàmù, wọ́n ti yan ìmáàmù kalẹ̀ kẹ́ tó dé. Kí lẹ fẹ́ gbé sọnù léra yín lórí fún? Táwọn kan ṣẹ̀ṣẹ̀ máa bá yín nísìnyí pé ọ̀rọ̀ mọ́mù kẹ́ bá wọn yanjú ẹ̀. Bàbá kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ wòye sórí ọ̀rọ̀ yìí. Kẹ́yìn náà lè rúure kẹ́ ẹ lè sọ́ọ́re lèmi fi ń ṣe eléyìí fún yín. Torí wípé mi ò mọ reason tí mo fi fẹ́ràn yín báwọn. Àkọ́kọ́ náà inú tí mo fi fẹ́ràn yín ni wípé ní ẹ jẹ́ kírísítẹ́nì. Tẹ́ ẹ jẹ́ kírísítẹ́nì gidi, pásítọ̀ ni yín. Mo kún yín tọwọ́ tẹsẹ̀ wípé ní ṣé kírísítẹ́nì ló sáfẹ́ jọba Ògbómọ̀ṣọ́ tí ò bá ti jẹ́ mùsùlùmí kó sáà jẹ́ kírísítẹ́nì. Kírísítẹ́nì tún ṣe fi wé mọ̀ torí wípé Ọlọ́run tún farahàn kírísítẹ́nì. Ló jẹ́ ń ṣe prógráàmù fún bàbá wa SOUN Ògbómọ̀ṣọ́ níjọ́ tí wọ́n ń gbé ọ̀pá àṣẹ fún wọn. Táwọn kan ti ń bú mi lábẹ́ kọ́mẹ́ǹtì pé wo ló kan tèmi pẹ̀lú Ògbómọ̀ṣọ́. Àwọn kan ní kí ló kàn mí pẹ̀lú kírísítẹ́nì. Èmi o ìyẹn máa bá kírísítẹ́nì ṣe ni torí ànábì kò ní á mọ̀ bá wọn ṣe. Bàbá Ọlọ́run ti parí iṣẹ́ fún yín, kò fẹ́ gbé sọnù lé yín lórí. Ẹ má jẹ́ kí àwọn kan lábẹ́lẹ̀ kí wọ́n kàn wá lọ lè máa wú tí ò ṣe tí wọ́n fi wá gbé sọnù lé yín lórí. Wípé bóyá ẹ̀yin lẹ̀ ń dà lúrú. Bàbá mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹ ronú sí àwọn ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí. Inú ẹni tí ò yẹ fẹ́ kí aṣíwájú owó tí ẹ fẹ́ káṣíwájú ó ní àlébù làwa wà. Ọ̀rọ̀ tó sì wà ńlẹ̀ yìí àìsọ ọmọ Ògbómọ̀ṣọ́ àmọ́ ọ̀rọ̀ ìsìn ni. Ọlọ́run wá ṣe kírísítẹ́nì lẹ́yìn. Tó bá yẹ pé ìmáàmù wa ṣẹ̀ṣẹ̀ kú wọn á fẹ́ yàn ìmáàmù nísìnyí gan. Bẹ́ẹ̀ ṣe jẹ́ kírísítẹ́nì ó yẹ kẹ́ ẹ bùkọ́ diwọ́ báyìí ni. Wípé ọ̀rọ̀ ìsìn lélẹ́yìí. Àwọn tí wọ́n sì fẹ́ jà sí nǹkan wọ́n yìí ṣe ẹlẹ́sìn mi. Kẹ́ ẹ wá yan àwọn kọmitì tí wọ́n jẹ́ mùsùlùmí pé ẹ̀yin ni ẹ ṣètò lérí ẹ̀. Ẹ má gbé sọnù lé mi ọba Gándì, ẹ má gbé lé mi lórí. Ọlọ́run ti bá yín parí iṣẹ́ ẹ wulẹ̀ tí ẹ bá wàhálà pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàn mọ́mù. Ìmáàmù yìí ti wà ń bẹ̀ already. Ẹ sì ń sọ fún yín o nínú Islam ẹ yọ ìmáàmù o. Ó lójú tí wọ́n lè fi yọ ìmáàmù o. Nínú tí wọ́n lè fi yọ ìmáàmù ni kí ìmáàmù kí wọ́n rí wípé ní ó pera rẹ̀ ní ìmáàmù wọ́n wá bá a lẹ́lẹ́bọ. Wípé kìí ṣe mùsùlùmí ń ṣe nǹkan míì lábẹ́lẹ̀. Inú tí wọ́n lè fi yọ ìmáàmù nù. Àwa bá ìmáàmù yìí lẹ́lẹ́bọ kódà inú tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí máa polongo jù ẹ má ṣẹbọ ni. Kódà wọ́n bá a dé rí wípé wọ́n bá a dé rí ẹ má so oògùn rárá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ibi tí a lè sọ wípé ní Islam dùn ìmáàmù Ògbómọ̀ṣọ́ lára dé. Ìmáàmù tún tako oògùn. Bó ti jẹ́ pé tìláfù tún wà ń bẹ̀ wọn wípé àwọn àfáà kan sọ wípé kò sí ní tó burú bí ká ṣe é torí pé oògùn náà pín sóríṣiríṣi. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò tiẹ̀ wulẹ̀ dá kankan yẹn rí ẹ mọ́ sóògùn ni wọ́n wí. Táàfì mọ̀ wípé ní ẹni yìí ìsìláàmù rẹ̀ ó dúró déédéé. Ẹ ṣeun Ibrahim Taiwo. Táàfì mọ̀ pé ìsìláàmù rẹ̀ ó dúró déédéé inú tí wọ́n lè fi yọ mọ́mù nu. Àbá ìmáàmù yìí ní sí pé bóyá ó lọ kìyàwó ìyàwó mọ́lẹ̀ ó wá bá ìyàwó mọ́bì yìí sùn. Rárá. Nínú tá a lè wònú pé ìyàwó ó bá ìyàwó sùn ẹ̀yọ ó fàdí ya fọmọ ọlọ́mọ lóyún ẹ̀yọ bọ̀ kò sí yìí ń bẹ̀. Ọ̀rọ̀ yẹn ó sọ ọmọ ilé kò sọ ọmọ ilé. Tá a bá wo ìtàn ń pè ní ìsìláàmù gangan ṣé ọmọ inú ilé ni wọ́n fi yàn mọ́mù nípìnlẹ̀ Islam? Rárá. Nínú tí wọ́n máa fi yan ìmáàmù kò sí ọmọ inú ilé nínú ṣùrùtù tí wọ́n fi yan ìmáàmù. Ẹni ẹ wo ọjọ́ orí ẹ wo ìmọ̀. Afqahuhum ẹni tó nímọ̀ jù ìmọ̀ ẹ̀sìn jù nínú wọn. Ẹni tó ní ọjọ́ orí jù nínú wọn. Ẹni tó ní nàṣọ́fà ìmọ́tótó jù nínú wọn. Nínú quality tí wọ́n fi yan ìmáàmù kò sọ̀rọ̀ ọmọlé ńlágbájá ọmọlé ńlá kásìgbè ń bẹ̀. Àwa la fẹ́ sọ ìmáàmù di oyè ìdílé. Ní tilẹ̀ tọ́lọ́run ní tòótọ́ kò sílé kan
tí ó máa jẹ ìmáàmù bọ̀ látijọ́ tí ó fẹ́ kó kú òun ilé àwọn. But alhamdulilayi Ọlọ́run tún ṣàánú yín l'Ógbómọ̀ṣọ́. Ọlọ́run ṣàánú yín. Kí Ọlọ́run fi ṣàánú yín ni pé inú ìran tí ń jẹ náà nílé ayé lára yìí wà. Nínú ìran tí ń jẹ ló wà. Ẹ dákun, excuse me please. Ẹnìkan send the message sí mi. Mo ti fẹ́ ka message yẹn. Ṣẹ́gẹ́t mi báwọn. Ìmáàmù, ipò ìmáàmù kìí ṣe tí wọ́n máa ń fi kìí sọ̀rọ̀ dílé ni wọ́n fi ń yàn. Àwa ní Áfíríkà ń bí báyìí lásọdòyè ìdílé. Ẹ lọ wo ẹni tó jẹ́ ìmáàmù àgbà ní Saudi gẹ́gẹ́ bí ìtàn rẹ̀ tí mo gbọ́. Ìmáàmù àgbà Saudi lẹ́ni ẹnìkan ò jẹ́ ìmáàmù Saudi rí nínú ilé wọn. Kùránì tí wọ́n rí pé Kùránì iye ó wà lágbárí rẹ̀. Òun ni wọ́n fi jẹ́. Ókè ká sọ pé ìmáàmù yìí ti ẹ̀ sọmọ ilé ayé lára. Ókè ọba tàná ti kírètì ẹ̀ fún ó ti kírètì ẹ̀ fún un. Mo kàn sọ bẹ́ẹ̀ ni o, tí bó ti jẹ́ pé gbogbo evidence fi hàn wípé ìmáàmù yìí ọmọ inú ilé tí wọ́n ti ń jẹ ìmáàmù ni. Bàbá wa Gandhi kábíyèsí Orúmọgẹ́gẹ́ 3. Ọlọ́run ti ṣàánú yín. Ó ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó ti bá yín yanjú ọ̀rọ̀ kẹ́yìn tó dérí ọba ní ìmáàmù yìí ti wà ń bẹ̀. Ẹ má gbé ìsọnù lórí ara yín, mo fọlọ́run bẹ̀ yín. Allahu Ghalib International, ẹ ṣeun gan, ẹ bá mi share program yìí. Ọláyíwọlá Habibullah, Allahu Akbar. Ọlọ́run dáre Al-Mubajjal, Ọlọ́run kẹ́mi, ẹ ṣeun. Ṣẹ́gẹ́tì báyẹn, Ọlọ́run ti ṣàánú kábíyèsí nílùú Ògbómọ̀ṣọ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tòní. Ọlọ́run ti ṣàánú bàbá yìí pé ní ọ̀rọ̀ mọ́mù yìí kìí ṣe wípé ní nígbà tẹ́ ẹ wà lérí oyè ní mọ́mù kan wá kún wá fẹ́ yàn mí, wọ́n á gbé wàhálà rẹ̀ lé yín lọ́rùn. Ayé ò kọ́kọ́ máa sọ yín náà wípé ní àwọn tí ó ṣe kírísítẹ́nì ni sọ́mọ̀ ń bí ọ́ ṣe yan ìmáàmù. Wọ́n kọ́kọ́ máa sọ yín lérè lẹ́yìn náà. Tọ́ bá wá ti ń sọ yín àdáwò kan nù. Àdáwò kan nù. Ọlọ́run wá bá yín parí iṣẹ́ kalẹ̀. Èmi mọ̀ wípé ọba yẹn Ọlọ́run ló fẹ́ lò. Ó tún wá mọ̀ kì í tún ṣe ordinary Christian, ó tún jẹ́ pastor. Ó fẹ́ fi wọ́n fọ ìlú mọ́. Bàbá aṣọ funfun lẹ́wọ̀, ẹ má jẹ́ kẹ́nìkankan tako sáṣọ àlà yín, wọ́n yọ ìmáàmù o. Ìlú tí wọ́n bá ti yọ ìmáàmù, ìlú yẹn kì í rójú kì í ráyè o. Kì í rójú o, kì í ráyè o. Àkọ́kọ́ náà ni wípé ní ẹ kọ́kọ́ wo ìmáàmù tó wà ń bẹ̀ yìí, ṣé ìlú fẹ́ àbí wọn ò fẹ́. Mi lọ program l'Ógbómọ̀ṣọ́, ìyọjú sójú agbóni tí ìmáàmù yìí wà ń bẹ̀. Bí ìmáàmù yìí ti yọ báyìí, ẹ rò pé president ló yọ ni. Táwọn yẹn ń pariwo ṣéwù nínú ẹni tí ó ra ọlá fún yín, ó ní ìmáàmù yìí wà. Ẹni tó bá bá ẹni tí ìlú fẹ́ ṣe, tí máa ń bá a ṣe, ẹni tí ìlú fẹ́ òun náà ni ó tún kó ọlá bá ẹ̀yin náà. Bàbá Orúmọgẹ́gẹ́ 3, Ọlọ́run ní kí ìlú ó fẹ́ ẹ̀yin náà. Ọlọ́run wá ní kí ìlú ó fẹ́ ìmáàmù yín náà. Ẹ̀yin méjì bára yín mu. Ẹ̀yin fìtì ìmáàmù yìí fìtì ẹ̀yin náà. Mo fọlọ́run bẹ̀ gbogbo mùsùlùmí ayé, kódà bọ́ bá jẹ́ kírísítẹ́nì tó like peace, kódà kọ́ ọjọ́ oníṣẹ̀ṣe tó like peace, dákun bá mi forward, bá mi share program yìí dáadáa. Mo fẹ́ kí bàbá wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, mo fẹ́ kí wọ́n gbọ́. Kọ́lọ́run ṣàlékún àlàáfíà fún bàbá. Pàfẹ́ Òjó Ìbùkún, ọ̀rẹ́ mi dáadáa, you are welcome. Mo ti miss kọ́mẹ́ǹtì èébù rẹ̀ gan-an. Tí ì bú èébú lónìí. Bọ́ ṣe máa ń bú mi gan-an, ń boost page mi, ó ń jẹ́ kí kọ́mẹ́ǹtì máa pọ̀. Ó ṣeun. Mi ò ní block ẹ̀. Pàfẹ́ Òjó Ìbùkún, mi ò ní block ẹ̀ rárá. Àfáà tó bá ní understanding nínú ayé,
tó mọ tí wọ́n ń pè ní ìjẹ́ èèyàn yóò mọ̀ wípé kò sí ń tọ́ lè ṣe láyé àwọn kan ń bẹ wọ́n gbọ́dọ̀ hate ẹni sọgẹ́tì wọ́n gbọ́dọ̀ hate ẹni bọ́lọ̀ tí máa ń yàn wọ́n nù tìyàn Pàfẹ́ Òjó Ìbùkún èmi ò ṣe nǹkan kan tó dáa lójú rẹ rí àmọ́ mo mọ̀ pé ojú rẹ sì di ni Ọlọ́run ó ṣí ojú rẹ Ọlọ́run ó ṣí ojú rẹ. Bàbá wa SOUN of Ògbómọ̀ṣọ́ bàbá dáadáa ẹ dákun ẹ wòye sọ̀rọ̀ yìí wọ́n yọ ìmáàmù Ọlọ́run ti gbé síbẹ̀ ó ti gbé síbẹ̀ ẹ má yọ tó bá níbi tí ìmáàmù ti sẹ̀yìn mo mọ̀ wípé ó ní àwọn àyè kan torí wípé àwọn èèwo sáìdì kankan máa wo sáìdì kejì bí ìmáàmù ṣe lọ kóòtù yẹn ó gbọ́dọ̀ wà nínú tí ó mọ bí yín nínú pé èmi wà ń lu ìmáàmù sì lọ kóòtù ẹ̀yin kọ́ ni ìmáàmù gbé lọ kóòtù ìmáàmù lọ wọ́n lọ prevent embarrassment ní public embarrassment torí wípé ọwọ́ tí wọ́n fi gbé Muhammad Slover you are welcome ọwọ́ tí wọ́n fi gbé ọ̀rọ̀ mọ́mù yìí Àmọ̀tẹ́kùn Oòduà àrọ̀lú yìí ní sọ o ọwọ́ tí wọ́n fi gbé ọ̀rọ̀ mọ́mù yìí ọwọ́ ìpín fẹ́ embarrass mọ́mù ni ló jẹ́ mọ́mù ó lọ kóòtù ìfẹ́ kẹ́ ẹ sí mọ́mù gbọ́ bàbá wa SOUN of Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ti pọ́n yín lé anything tó lè tapo sáṣọ àlá yín ẹ dákun ẹ má sọ ọ́ bí mo ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ yìí mò ń sọ ara mi gan ìfẹ́ kí n sọ nǹkan kan rárá tí ó tiẹ̀ tapo sáṣọ àlá yín torí pé nùlù tó bọ̀wọ̀ lọ́balọ́ba jù Ìlọrin àmọ̀ bọ̀wọ̀ bá wà o wàláì abẹ̀rù tí ń jẹ́ ọ̀rọ̀ lọ́balọ́ba pé ká fi àbùkù kàn wọ́n a máa ń ṣọ́ra fún téèyàn bá fi ẹnu àbùkù kan ọba wa a lè kú síbẹ̀ ó lèyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn torí wípé ẹni tí aṣáájú yẹn sọ̀rọ̀ dànù iṣẹ́ gbogbo lọ ní bá fi rán mi òun ni màá jẹ́ màá kàn brief yín lórí ẹ̀ so ti yé báwọn Yakubu Ọlátúnjí Síkírù Àtúnlùṣe ṣe dáadáa lẹ́wà ẹ dákun bàbá wa SOUN of Ògbómọ̀ṣọ́ ìmáàmù yìí ó wà educated nípa western education ìmáàmù yìí kéwúyé wọn ìmáàmù tọ́lẹ̀ ọ̀dọ́ ni tẹ́ gbádùn ẹni tẹ́ ẹ lè rí sọ wípé ọmọ mi ni tẹ́ ẹ lè máa gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ kí ni tún lọ torí pé ní ọ̀dọ́ ni ojú rẹ̀ wà ń ta ojú rẹ̀ rí ìlú ojú rẹ̀ rí ta ó mọ tí ń lọ yàtọ̀ sí pé kàwé ó tún kéwú ọ̀dọ́ tún ni. tọ́ bá ń sọ̀rọ̀ inú àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá tọ́ bá ń sọ̀rọ̀ àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá ẹ lọ wo ìmáàmù Ìbàdàn ìmáàmù yẹn sound ẹ wo ìmáàmù Ọ̀fọ̀fà chief ìmáàmù Ọ̀fọ̀fà ìmáàmù yẹn sound ẹ wá wo chief ìmáàmù of Ògbómọ̀ṣọ́ ìmáàmù yẹn lè bá wọn tò sí sáfù àwọn ìmáàmù tó jiná. ẹ̀yin tí ẹ̀ ń bá ìmáàmù fa ọ̀rọ̀ ìmáàmù náà ń sọ pé ẹ̀yin náà ò ní qualification tó dáa lára àmọ́ ẹ gba kádàrá Ọlọ́run lérí wípé Ọlọ́run ti tó bọ́lọ́run ti tó kìí ṣe wípé oṣù tó lọ ni wọ́n fi ìmáàmù yìí síbẹ̀ kìí ṣe pọ́dún kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi síbẹ̀ ọ̀rọ̀ tó ti pẹ́ tẹ́ ẹ bá lè fẹ́ máa wí léyìn jáde nísìn wàá ló máa ṣẹlẹ̀ nínú ìlú bàbá kábíyèsí ẹ méje wàá ló ṣẹlẹ̀ lérí yín o torí pé nínú ìlú ìfọ̀kànbalẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ wà wàláì nínú ìlú ìfọ̀kànbalẹ̀ òun nílùú Ògbómọ̀ṣọ́ wà. Bàbá information tẹ̀ mí lọ́wọ́ bàbá SOUN of Ògbómọ̀ṣọ́ information tẹ̀ mí lọ́wọ́ wípé ọ̀rọ̀ ìmáàmù yìí kódà ó ti tún fẹ́ máa dá wàhálà alẹ́ láàfin débi pé olóyè kan ti wà ń suspension bàbá ń fọlọ́run ọba bẹ̀yìn ẹ lo ipò yìí ẹ fi wá ìrẹ́pọ̀ láàrin mùsùlùmí ẹ fi wá ìrẹ́pọ̀ láàrin kírísítẹ́nì ẹ fi wá ìrẹ́pọ̀ láàrin oníṣẹ̀ṣe torí wípé ní ìṣẹ̀ṣe ò ṣe é yọ sẹ́yìn nílùú Ògbómọ̀ṣọ́. tẹ́ ẹ bá ní ẹ fẹ́ yọ ìmáàmù wọ́n yọ ìmáàmù o àwọn nǹkan tó lè mú yẹn yọ ìmáàmù ni mo ti kà fún yín o bàbá
àwọn nǹkan tó lè mú èèyàn yọ ìmáàmù ni mo ti kà fún yín. Kò sí ẹ̀sùn kankan nínú gbogbo eléyìí tán fi kan ìmáàmù Tọ́lẹ́ àyè. Kò sí. Ọmọtáyọ̀ Muideen ẹ káàbọ̀, Lambert Saidu ẹ káàbọ̀, Badmus Toyib ẹ ṣeun gan. Ẹ dákun tí ò bá ti sí nǹkan kan nínú àwọn eléyìí pé ìmáàmù yìí o akáàmọ́ o wọ́n ń pè ní ìmáàmù ni o kì í ṣe mùsùlùmí ń dọ́gbọ́n lọ chọ́ọ̀chì ń ṣe nǹkan méjì lẹ́lẹ̀ sọ wípé eléyìí ò ṣe mùsùlùmí. Inú nǹkan tẹ́lẹ̀ wò òun ni wípé ǹjẹ́ ìmáàmù yìí só gbà ìyàwó ni, só bá ọmọ ọlọ́mọ sùn ni, ṣé ìmáàmù yìí lọ jalè ni, só ṣe fọ́wọ́ náà ó gbáyàn lójú yóò ba ìlú Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́. Kò sí yẹn, ọ̀rọ̀ ọmọ ilé ni ọmọ ilé kọ́, ọmọ ilé ni ọmọ ilé kọ́. Ókè sáà lè sọ wípé ìyá rẹ̀ ò lọ́kọ ń bẹ̀. Ṣé ìyá yẹn ṣe ti wádìí só lọ́kọ míì? Ẹ dákun, wọ́n lè bímọ kọ́ ọmọ mọ́ gbélé káwọn èèyàn mọ̀. Kò túmọ̀ sí pé ọmọ òun èso ọmọ ilé. Kábíyèsí bàbá wa Afọlábí Ọláoyè Gandhi Orúmọgẹ́gẹ́ 3. Ayé ń fókọ́sì yín o. Ayé ń fókọ́sì yín o. Àwọn míì lè bá yín tú sí wípé ọlá pé ẹ ṣe mùsùlùmí lẹ́fẹ́ máa rú àárín àwọn mùsùlùmí pọ̀ o. Ení. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ìmáàmù yìí ẹ bá ẹlẹ́ni tí wọ́n ti fi jẹ ìmáàmù ni o. Àwọn tí wọ́n jẹ́ èèyàn ọba tàná wọ́n lè máa sọ wípé ẹ fẹ́ daṣẹ́ ọba yẹn nù ni. Ó di méjì nínú àwọn ẹ̀sùn tí wọ́n lè máa kà sí yín lọ́rùn. Ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé ìtẹ́ ń ṣe yẹn àwọn lọ́balọ́ba kì í ṣe olóṣèlú ni máa ṣe irú ẹ̀ wípé àwọn tó bá ṣiṣẹ́ fún mi tájọ débi tájọ wọlé papọ̀ àwọn ni mo fẹ́ lò láwọn mínísítírì. Sóyè bá gọ́fúnà mi ẹni tó bá ṣiṣẹ́ fún yóò yọ kọmíṣánná tó bá, yóò fi àwọn tó bá ṣiṣẹ́ nígbà election yóò fi sí. Wọ́n èé ṣe lọ́balọ́ba bẹ́ẹ̀ o, torí wípé bẹ́ẹ̀ bá yọ ìmáàmù náà kò kúrò lọ́mọ ìlú yín, abẹ́ yín náà ló sì wà, ìlú yín náà ló sì wà. Olóṣèlú ni máa ṣiṣẹ́ bẹ́ẹ̀, lọ́balọ́ba yìí ṣiṣẹ́ bẹ́ẹ̀. Bàbá wa kábíyèsí àwọn àpèjúwe tí mo fún yìí ó dá mi lójú wípé kò é ṣe wípé mo mọ̀ wípé bóyá ń tẹ́ ẹ ronú but ń sọ fún yín ní táwọn èèyàn lè máa rò. Ẹ pé ìmáàmù ibi tí ìmáàmù bá fi sẹ́yìn pé ìmáàmù ọmọ mi ní ọ́, ìtọ́ ṣe báyìí tó dùn mí nì, ọkọjá àṣẹ mi, ọkọjá àlà mi lérí pé ọ lọ sí kóòtù ò fọ̀rọ̀lẹ̀ fún mi torí pé mo mọ̀ wípé gbogbo tí ń jẹ́ ipò lọ́balọ́ba kódà kẹ́ ẹ tó jọba ẹ lè má ka kínní ẹ̀kún àmọ́ tẹ̀yìn bá ti déré àpèrè hùn ọ̀la máa ń gún yẹn wípé ọba kẹ́yìn fẹ́ kí wọ́n dá kẹ́nìkan fojú ré náà o. Ọba kẹ́yìn fẹ́. Ọba kẹ́yìn fẹ́. Kazeem Abdulrasheed, what does post and Oba has to do with the chief imam? No, a lè wí bẹ́ẹ̀. Níta adé bá ní wípé wọ́n ní nílùú Ògbómọ̀ṣọ́ ọba náà ní máa yan ìmáàmù. But ìmáàmù eléyìí nísìnyí bí ìmáàmù kan ò bá kú ọba ò níyàn míì. Àgbọ̀ wọ́n nínú ìtàn Ògbómọ̀ṣọ́ kò ṣẹlẹ̀ rí pé wọ́n wá yọ ìmáàmù kan ọba kan wá fẹ́ lòmíì síbẹ̀ rárá. Bọ́ba kan bá ti dé ìmáàmù tó bá ti dé báwọn ìmáàmù yẹn náà ní máa lò lọ. So ìgbà tó ti rí báyẹn mo rọ bàbá wa kábíyèsí the SOUN of Ògbómọ̀ṣọ́ ẹ dákun torí Ọlọ́run kí wàhálà má bàa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí kí wọ́n tún má fi di ẹrù lé yín lérí pé ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ láàrin mùsùlùmí. In tí kábíyèsí tàná ti ṣe yẹn mo rọ̀ yín pé ẹ fílẹ̀ bẹ́ẹ̀ kó sì má jẹ́ àtakò látọ̀dọ̀ yín fún kábíyèsí tàná. Èyí tó wá jẹ́ ewu bẹ̀ ni pé ìlú tán bá ti yọ ìmáàmù ìlú wọn ètòrò tí ò bá ti ní àwọn nǹkan àwọn ẹ̀ṣẹ̀ tí mo kà kalẹ̀ ń wípé ìmáàmù nítorí lè fi yọ ìmáàmù tí ò bá ti ní nínú tí ẹ bá fi ìfẹ́ ẹnu yọ ìmáàmù ìlú máa ń dàrú ni o.
Àmọ̀tẹ́kùn Oòduà ọmọ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ẹ̀ ń sọ wípé you are right. Ẹ bá mi share program yìí dáadáa. So ibi tí màá dúró nìyẹn lérí ọ̀rọ̀ ti ìmáàmù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń tẹ̀lé wa lérí ọ̀rọ̀ kéèsì wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń tẹ̀lé wa lérí ọ̀rọ̀ kéèsì wa. A fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Because mo gbàgbé òwe Yorùbá yẹn tán ní ìṣe bá a ṣe mú ẹrú kíní kan ọmọ awo àbọ̀dọ̀ sọmọ àbọ̀dọ̀ sí ọmọ kí lẹ̀ ń pè ẹ̀yin tẹ́ bá rántí òwe ẹ rán mi létí ẹ̀ pé Ìlọrin lèmi ti wá Yorùbá díẹ̀ Fúlàní díẹ̀ ni ìṣe tá a sọ ọmọ awo àbọ̀dọ̀ sọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ àbọ̀dọ̀ sọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ tí mùsùlùmí àti mùsùlùmí bá ń bára wọn jà ẹ fi ọpọlọ jà ìjà tẹ́ ẹ sì fẹ́ jà yẹn ẹ try láti jẹ́ pé ní correction lẹ fẹ́ ṣe fẹ́ni tẹ́ ń bá jà kì í ṣe pé kó kú àbí káyé rẹ̀ bàjẹ́ òun kọ́ níta fẹ́ lò kọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àníṣe a ti try láti correct ẹni tá a fẹ́ correct a ti try láti correct ẹ̀ lórí mídíà láti fẹnu correct ẹ̀ ẹni kò gba correction nígbà tọ́rọ̀ tún le ààrẹ wa ti correct ẹ̀ lórí phone conversation kò gba correction lójúkorojú pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń wá nípa àwọn fẹ́ settlement láàrin wa ẹ gbọ́ àti ṣe correction kò gba correction a ò pé correction last solution tó wà fún correction ní Nàìjíríà náà ni kí ẹni tí eré rẹ̀ ò bá correct kó lọ sí correctional center ẹ rí i pé kàn ń bẹ tá a fà lọ nígbà wọn mi ì sì fẹ́ sọ̀rọ̀ ń pa ẹnìyẹn mọ́ o torí pé yín ti ń ṣe dáadáa yín ti ń ṣe dáadáa yín ti ń ṣe dáadáa yín fẹ́ sọ̀rọ̀ ń pa àmọ́ kò sí bá a ṣe ní mo sọ̀rọ̀ ń pa rẹ̀ torí pé ọ̀rọ̀ rẹ̀ ti wà nínú tànù ẹ rí wípé ńgbà yẹn táwọn èèyàn sọ wípé kí lẹ fẹ́ gbà níbi ká gbé lọ bí tẹ́ fẹ́ gbé lọ ni kí lẹ fẹ́ gbà mo sọ̀rọ̀ kan ẹni tó bá follow mi níjọ́ náà tó bá wo program mi ọ̀rọ̀ tí mo sọ níjọ́ náà ni wípé rárá mo ní ibi tí wọ́n gbé lọ correctional center wọ́n ń pè ẹ jẹ́ kí wọ́n lọ correct brain ẹ̀ correct nísìnyí àbí ó correct ẹ dákun ẹ̀yin ní ẹ̀ sọ ní tilẹ̀ tọ́ lọ́run lábẹ́ comment ṣé ẹni yẹn ṣé brain ẹ̀ correct nísìnyí àbí kò correct ẹ sọ ní tilẹ̀ tọ́ lọ́run ní tilẹ̀ tọ́ lọ́run bẹ́ẹ̀ ni bá a ṣe bí ẹrú òun la bí ọmọ owó eyín nǹkan ni mò ń béèrè wọ́n ní ìṣe tá a ṣe kinní kan àbọ̀dọ̀ sọmọ ògbèrì bẹ́ẹ̀ ni mò ń sọ ṣe gẹ́tì mi báwọn wọ́n ló correct pa Ọlámilékan Àmọ̀tẹ́kùn Oòduà ni well corrected ṣe gẹ́tì báwọn ọ̀rọ̀ tí mo sọ fún yín jọ́nà ni pé ní ẹ jẹ́ kẹ́ni yóò lọ sí ibi tí wọ́n ń pè ní correctional center bóyá ibẹ̀ ni brain rẹ̀ ó ti wọ́n correct life ẹ̀ wàláì life ẹ̀ correct nísìn a ti dọ̀rẹ́ pẹ̀lú ẹ̀ kódà nínú àwọn oníṣẹ̀ṣe ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní ìgbìyànjú àáfàá kan tó rẹ̀ níjọ́ òní tí mò ń gba owó fún wàláì ìgbìyànjú yẹn wọ́n dẹ̀ pè mí wípé sáwọn lè fún ẹnìyẹn lówó wípé torí àwọn ò mọ̀ bóyá a gbà lọ́wọ́ àwọn wípé torí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tí ń bẹ láàrin ọmọ ní àṣẹ wá nígbà àkọ́kọ́ náà nǹkan méjì ló jẹ́ kí n gbà nǹkan àkọ́kọ́ òun ni wípé ànábì ò ní ká kọ ọrẹ tẹ́ni tí wọ́n bá bùn wá ní nǹkan ànábì ò ní á kọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tó jẹ́ gbà ni wípé ẹni tó wà nínú ìnira tó nídìí owó tó nídìí 2.5 million àti ìrówó yẹn náà di sí o ẹ nídìí phone number máa pè nọ́mbà yẹn Akíndàpọ̀ tẹ́ ẹ bá ti ní bùn mí lówó ìní dá yín lóhùn o torí ẹjọ́ ti sú mi lérí fóònù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìfẹ́ ní kankan tí mi ń ṣe ju pé mò ń receive kọ́ọ̀lù lọ
ìfẹ́ àròyé mọ́, ẹni tó bá fẹ́ bùn mí ní nǹkan ni kó pè mí. Tó ti yé báwọn. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fi gba owó yẹn ni pé ẹni tó wà nínú ìnira kó wá gbọ́ wípé ẹnìkan fẹ́ fún wa ní odidi 100,000 àwa ní àfẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Àṣà Yorùbá TV ẹ ṣeun, ṣe dáadáa lẹ́wà. Ṣé gẹ́tì mi kí wọ́n á fún wa lówó káwá láàfẹ́ tẹ́nìyẹn dẹ̀ wà nínú ìnira kò make sense rárá. Gbogbo ẹni tó bá mọ ọkùnrin tí wọ́n ń pè ní ìgbìyànjú effort, ẹ bá mi dúpẹ́ fún, ẹ bá mi dúpẹ́ fún. Oníṣẹ̀ṣe ni wallahi 100,000 ló fún ẹni yẹn through mi. Mo ti dúpẹ́ fún wọn náà níbi live show kan tí mo ṣe last, àmọ́ ẹ tún bá ń dúpẹ́ fún wípé ó ṣeun, ó kú àfọmọnìyàn ṣe. Ní tí wọ́n ń pè ní humanity nu. Tá a bá ń sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn, mùsùlùmí ò lè lé kírísítẹ́nì kúrò ní Nàìjíríà. Kírísítẹ́nì ò lè lé mùsùlùmí kúrò ní Nàìjíríà. Ẹ gbọ́, mùsùlùmí ò lè lé kírísítẹ́nì kúrò ní Nàìjíríà. Kírísítẹ́nì ò lè lé mùsùlùmí kúrò ní Nàìjíríà. Muslim and Christian wọn ò lè lé oníṣẹ̀ṣe kúrò ní Nàìjíríà. Bẹ́ẹ̀ lóníṣẹ̀ṣe náà ò lè lé wọn, kò lè lé wọn. So ká mọ bó la ṣe lè bára wa ṣe tá a fi mọ gbọ́ra wa yé. Ṣé get? Ibi tí mo lọ lé arákùnrin wa òun ni wípé correctional center yẹn nígbà tá a ti lo gbogbo solution tí ó correct mistake rẹ̀, bóyá tá a bá tún lo ibẹ̀ yẹn tó bá dé correctional center bóyá brain rẹ̀ máa correct. Ṣé get báwọn? Ìdí nù tá a fi wò pé ká lo solution yẹn. Kódà kò síjà láàrin wa, kò síjà láàrin wa. Ṣé bá wò onísìn gan ẹ rí pé òórùn correctional center yín ti ń ṣiṣẹ́ lára rẹ̀ yín, ayé ẹ̀ ti ń correct. Bóyá tó bá wá débẹ̀ gangan gbogbo ó balance. Ibi tá a jọ ń ti ń ṣẹlẹ̀ nu. Ṣé get bá ń ti ń ṣẹlẹ̀ nu. Mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹni tí máa ń búyàn lórí social media. Ògo Ìlọrin fẹ́ regulate ẹ̀ ni o. Lẹ́yìn ìgbà tá a ti ké gbàǹjarè sí gọ́ọ̀mẹ̀ntì tí gọ́ọ̀mẹ̀ntì ti ń wo gbogbo wa ràn tí social media wa ń bàjẹ́ lọ. Royal Khalifa Sheikh, I promise to send you some money, mashallah. Ẹ ṣeun gan. Ọlọ́run ó ṣàlékún dáadáa fún yín. Ọlọ́run ó ṣàlékún dáadáa fún yín. Ọlọ́run ó ṣàlékún dáadáa fún yín. Ẹ jẹ́ kí n pin account number. Ẹlòmíì náà lè fẹ́ fún wa. Ẹlòmíì náà lè fẹ́ fún wa. Jẹ́ kí n lo okay. Jẹ́ n lo Access. Owó ṣe pàtàkì. Kí ẹ lóun fẹ́ fún mi lówó kí n sì wá kájú ń bẹ̀ báwọn. 0060589641 Access. Ẹlòmíì náà lè fẹ́ fún wa. Ìwọ tó bá fẹ́ fún wa, account number ni mo pin yẹn. Òun ni mo ti pin o. Mashallah. So irú ẹni yẹn ká gbé lọ sí correctional center bóyá yóò correct. Pé mi náà bá ṣe irú ẹ fìyà jẹ mí. Àyè pé brain mi ń dàrú gbàrun, ẹ correct brain mi. Kódà ìwọ tó ti ṣe irú ẹ rí tó wà lórí list, gbogbo yín láyé yín máa correct o. Wallahi gbogbo yín láyé yín máa correct. Tó ti defame àwọn èèyàn lórí social media ẹ rí ìyà. Ó jẹ́ mi náà mo bá defame èèyàn, ẹ gbé mi, ẹ correct brain mi, ó ń dàrú nu, ó ní di reset. So ti yé. So yóò lè jẹ́ kí ọ̀la àwọn tí ń bọ̀ wá, àwa kọ́lá á máa lo social media yìí lọ gbére, àwọn ọmọ wa ń bọ̀ kí wọ́n rí nǹkan rí, kí wọ́n emulate nǹkan rí lára wa. So ti yé báwọn. Bó ṣe rí nìyẹn. Èmi ò mọ orí ẹ bá dápò èèyàn, èmi ò ní dápò ẹnìkan kan, ẹ̀yin lẹ ń kọ lábẹ́ kọ́mẹ́ǹtì o. Ẹ rí i pé èmi mi ò kí ń wá violence káàkiri. In tó bá mú mi tẹ́rí mi tí mo jáde tí mo wá sọ kinní kan lórí social media. Nínú kó jẹ́ pé mo kàn wá fún èèyàn nímọ̀ràn gẹ́gẹ́ bí èyí tí mo ṣe nísìn. Inú kí n wá fún èèyàn nímọ̀ràn. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé kó jẹ́ pé Ògo Ìlọrin fi ṣẹ́ rán mi gẹ́gẹ́ bí alukoro ẹgbẹ́ PRO.
ntẹ́ máa rí mi rùn àwọn kan ti ẹ̀ ń kọ́mẹ́ǹtì wọ́n ń chat mi jọ òní wọ́n ní àfa ọ̀rọ̀ kankan sọ ọmọ lórí social media ni ọ̀rí wípé ta lọ́lọ́run lọ fi trend ni wọ́n ní kò yé yín ni èmi èsẹ̀ nìkan tí mo wá sọ̀rọ̀ ṣe rí mo fẹ́ sọ̀rọ̀ òun náà ní kó bá àwọn tí wọ́n ní problem lónìí tí ò bá sọ̀rọ̀ ńlẹ̀ mọ́ sọ tí ò bá ti sọ̀rọ̀ ńlẹ̀ mi sọ̀rọ̀ o ẹ má expect pé bóyá tí ìwà máa wá kí mi ò kí ń ṣe mi ń ṣe blogger Dining Bakery gbogbo yín ni wèrè ọ̀dà wọ́n pe ànábì gan náà ní wèrè olúwa ní nínú wàlúkọ̀lámi wà mọ́ ẹ́fṣtòrún má à ń tàbí ní ìmọ̀tì rọ̀bíkà bí majnun àyà yẹn àwa tí ń bá wí ni wa innaka la'ajra ghayra mamnun so ti yé báwọn so àwọn ìwà dá violence sílẹ̀ lórí social media àìsí wá láti wá báyà ló kọjẹ́ tí ò bá sì sọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ ní rí wa gbogbo lọ́rin ò bá fi ṣe rán mi ò ní wá sọ̀rọ̀ tó ti yé báwọn inú tó gò lọ́rin fi rán mi ni wípé gbogbo wọ́ tó o bá ti fọ́ọ̀lù sínú ìbanilórúkọ jẹ́ tó o bá ti fọ́ọ̀lù síbẹ̀ máa múra o please you need it to he said ẹ̀yin ògo lọ́rin yé kọ́mẹ́ntì ẹ̀ ti lọ. Ìgbà wo ń bí báyìí. Musa Taofik ẹ dákun ẹ fi Dining Bakery lẹ̀ ẹ dákun ẹ fi lẹ̀. Hussein Kozim àwọn sọ pé à ń ṣàbòsí ọ̀nà wo là ń gbà fi ṣàbòsí ẹ dákun ọ̀nà wo là ń gbà fi ṣàbòsí pẹ̀lú ògo Ọlọ́run program yìí ti fẹ́ wọ 1 hour màá dá ètò yìí dúró for now ẹ dákun tí Ọlọ́run kókó ọ̀rọ̀ méjì tí mo wá sọ òun náà ni ọ̀rọ̀ bàbá wa the SOUN of Ogbomoso lórí ọ̀rọ̀ ìmáàmù lórí ọ̀rọ̀ ìmáàmù kí wọ́n jọ̀ọ́ kí wọ́n dákun kí wọ́n wo òye sí ọ̀rọ̀ yìí o kí wọ́n wo òye sí o ó ti yé báwọn kí wọ́n wòye sọ̀rọ̀ náà kí bàbá wòye sọ̀rọ̀ náà Ọlọ́run jẹ́ kí bàbá pẹ́ lórí àpèrè o Ọlọ́run ò ní fàárẹ̀ ṣe wọn o kò ní dààmú wọn o ẹlẹ́ẹ̀kejì òun ni ti information lórí arákùnrin wa èyí tí a pè lẹ́jọ́ pẹ̀lú ògo Ọlọ́run ibi tó dáa ni yóò já sí kò ní já sí aburú fẹ́ni kọ̀ọ̀kan wa aláǹdẹ́ Muhammad lọ́dọ̀ Ọlọ́run alala hawla wala quwwata illa billahil aliyyil azim ẹ dákun tí Ọlọ́run ẹrú Ọlọ́run tí mo gbé sórí platform mi tá à ń gba owó fún ẹ dákun ẹ má gbàgbé owó náà sì kù nǹkan bí 1.2 million tá à ń wá ẹ dákun àfi Ọlọ́run ọba bẹ̀yìn. Jimoh Abdulrasheed you na sha no want to stop jalabi nǹkan tí ń ṣẹlẹ̀ sí ni pé ẹ mọ̀ túmọ̀ jalabi ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ mọ̀ kí ni wọ́n ń pè ní jalabi ni níta lè tú sí ṣé ń gbọ́ mi a lè tú sí gẹ́gẹ́ bí agbọmọlà sóyè a lè tú sí bí agbọmọlà àbí ká tú sí dókítà tí ń ṣètọ́jú èèyàn ṣé a mọ̀ pé bá a ṣe ráwọn dókítà tí ń ṣètọ́jú èèyàn téèyàn bá ní ọ́sà tí ó tọ́jú èèyàn tá a rí dókítà tó jẹ́ pé téèyàn bá ní orí fífọ́ yóò tọ́jú èèyàn bẹ́ẹ̀ náà la ní àwọn dókítà kan tí wọ́n máa ń pè ní quack doctor tó jẹ́ pé ní in táwọn ń ṣe aburú làwọn fi iṣẹ́ dókítà wọn ṣe sóyè bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ nínú jálàbí àwọn jálàbí kan bẹ̀ tó jẹ́ pé ní àwọn ń tọ́jú àwọn èèyàn ni tó ti yé
dókítà àbí olùtọ́jú oníwòsàn Ọmọbọ́lájí Táíwò Hasan ní tí wọ́n ń pè lóníjàlábí ni ẹni tí ń tọ́jú àwọn èèyàn tí ń ṣàmójútó àlàáfíà àwọn èèyàn sóyé ẹni tó bá wá gbé nǹkan míì wọnú tiẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ no Lásìsì Ayọ̀délé èèyàn nílò láti máa dá wọn lóhùn nígbà tí èsì pé èbú àwọn ni wọ́n lè bú èmi ò lè bú wọn sótìyé tó bá sọ wípé jálàbí nínú jálàbí láti rẹ́ni tí ń tọ́jú èèyàn fún àárẹ̀ ara láti rẹ́ni tí ń tọ́jú èèyàn fún bóyá aburú kan ń ṣẹlẹ̀ sí tó jẹ́ bí ọwọ́ ayé kódà ń jálàbí mi ń bẹ tẹ́ ń pè ló ń jálàbí tó já sí pé kò mọ nǹkan kan míì ju kó fi orúkọ Ọlọ́run àtàlùkùránì tọ́jú èèyàn lọ but àwọn kan wá ń bẹ nínú ń jálàbí tó jẹ́ pé ní wọ́n ti mú nǹkan míì mọ́ wọ́n ti mú ẹbọ mọ́ tó ti yé wọ́n ti lọ lè kojú bọ nǹkan míì léyìí tó ti mú ẹbọ dání so bẹ́ẹ̀ tí wọ́n á ń kó wọn pọ̀ pé oníjálàbí orúkọ yẹn gangan kọ́ ni tá a fẹ́ lò bí iṣẹ́ wo ni wọ́n ń ṣe nínú ẹ̀ so ti yé brother tó ní ẹ̀sà fẹ́ fi jálàbí lẹ̀hún so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹni téèyàn bá tó wá báyàn tó lóun ní ìṣòro téèyàn dẹ̀ ní já ṣàdúrà fún ẹ ṣé kò ṣeé dáa ṣé kò ṣeé dáa já ṣàdúrà fún ẹ ó ṣeé dáa tó yàn sùnsùn tó ní inú máa ń run ẹ jẹ́ kí n bọ́ já ewé kìíní kọ́ kì í lágbo kó mú ṣé kò ṣeé dáa ni but àwọn kan bẹ tí wọ́n ti mú nǹkan burúkú mọ́ àwọn ní kẹ́ ẹ dá yẹn rí tẹ́ bá sọ pé àwọn àfóúnjálàbí ẹ mọ̀ ṣẹ ẹni tí ò yẹ kẹ́ ẹ ṣẹ̀ tí ẹ bá ti ń ṣẹ ẹni tí ò yẹ kí èèyàn ṣẹ̀ èèyàn ti ń ṣe Ọlọ́run so ti yé báwọn nǹkan tí ó dà pé àwọn èèyàn ẹ kọ́kọ́ lọ wádìí kí ni wọ́n ń ṣe nínú jálàbí náà ní tí wọ́n bá wá ń ṣe yẹn lẹ́mọ̀ wá so ti yé báwọn may Almighty Allah continue to protect and bless Baba Bariga and the rest of Ogolorin ẹ ṣeun gan so yé báwọn iṣẹ́ oníwòsàn oníjálàbí kí ni wọ́n wá ń ṣe nínú ẹ̀ tá máa ń sọ wípé iṣẹ́ dókítà dá àwọn kan bẹ́ẹ̀ nù rẹ̀ náà tí wọ́n ń ta bí ọmọ àwọn kan bẹ́ẹ̀ nù rẹ̀ tó pé wọ́n ń ṣẹ́yún fáwọn èèyàn ni so ẹ̀ mọ̀ pé dókítà náà wọ́n sà pé gbogbo wọn káwá sọ pé iṣẹ́ dókítà ò dáa táni òwú kọ́mọ rẹ̀ di dókítà sáà lè torí pé àwọn kan wá ń saburú nù rẹ̀ ká ní kọ́mọ Muhammed di dókítà mọ́ so nǹkan tí ń ṣẹlẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí àgbọ́yé tèmi lórí ọ̀rọ̀ jálàbí so nídìí eléyìí a máa fi àsìkò yìí ṣe lọ àáfà àsìkò yìí dágbére fúnra pé astaghfirullah lana wa lakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.